المسكين بالله المعروف بين أهل لا إله إلا الله. bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́wọ́. ياهوت ولاهوت والملكوت والجبروت أهلا وسهلا ومرحبا بكم بحضوركم إلى هذه حفلة ميمونة. أطال الله عمركم وأبقاكم الله زور الإسلام أحمد ولطريقة التجانية والفائدة الإبراهيمية خاصة. جزاكم الله خيرا جزاء. bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́hùn. àfáà wa tí gbogbo yẹn mọ̀ pé pẹ̀lú mímọ́. àfáà wa tí wọ́n mọ̀ pẹ̀lú bẹ̀rù Ọlọ́hun. àfáà wa tó yẹ pé nǹkan mẹ́ta téèyàn ní láyé ni bàbá máa ná sí mà. ná nǹkan mẹ́ta. bí nǹkan bá wà lè ná ọwọ́ ìwọ́tọ́lọ́ ń bá fún lọ́wọ́. ná ẹnu ìwọ́tọ́lọ́ ń bá fún lẹ́nu. kú òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mi rẹ̀ bá kọ̀ ọ́. nísìnyí Ànábì wa sọ fún wa pé sáríkà àdíáfùlì ìmàn. bàbá wa tí wọ́n bá wa sọ̀rọ̀ lọ́hùn. bàbá wa àgbà aṣojú àfáà Límì. bàbá wa àgbà aṣojú bàbá wa Lágége. bàbá wa àgbà aṣojú bàbá wa Lájà àgbà. bàbá wa àgbà aṣojú Ṣé Ibrahim. ẹjọ́ bá gbé wọn dìde. mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. bàbá wa iṣẹ́ méjì lẹ́sẹ̀. ẹjọ́ bá gbé wọn iṣẹ́ méjì dìde. lẹ́sẹ̀. iṣẹ́ méjì hold on please sir. iṣẹ́ méjì lẹ́sẹ̀. ẹni ẹ bá wa sọ̀rọ̀ Ọlọ́hun ó tún di mẹ́ta. ẹlẹ́ẹ̀kẹta sọ̀kalẹ̀ síbi lẹ́mìí. ẹlẹ́ẹ̀kejì ẹ pa abẹ́ Ọlọ́hun fáwọn tó wà ń jókòó yìí. ẹlẹ́ẹ̀kẹta bẹ́ẹ̀ bá wo tàfáà Límì tẹ́ wo ti bàbá wa Lájà àgbà tẹ́ wo ti bàbá wa Lágége tẹ́ wo ti bàbá wa Ládàgbà tẹ́ wo ti bàbá wa Ṣé Ibrahim tẹ́ wo tàfáà lóore tó pè yín lónìí. mọ́sálásí wa yìí lè parí látọwọ́ yìí àmọ́ ẹsẹ̀ tí pa yín ọ̀ká bàbá ẹ gbà wá ń bẹ̀. Alhaji wa Suleiman Ọ̀kín. Alhaji Ọ̀kín ló kàn báyìí. àwọn ni wọ́n bá gbé wọn dìde. ní bá ń bọ̀ gbogbo ẹ̀dá tó bá ní tówó gbogbo ẹ̀dá tó bá ní tówó jẹ́ nǹkan. wọ́n láti mú mílíọ̀nù ní ó gbé wọn jáde o. gbogbo ẹ̀dá tó bá ní tówó jẹ́ nǹkan. Allahu Akbar. Alhaji wa Abdulmumin ní ń bọ̀ wáyìí. Allahu Akbar. Alhaji wa Ọ̀kín ní ń bọ̀ yìí. ìtọ́lá ní káyọ̀ bá wà nù ẹ̀mú koro tó mọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد أنزلنا إليكم آيات بينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار نور على النور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم في بيوت يأذن الله أن ترفع ويذكر فيها اسمه
يسبح له فيها بالغدو والآصال وإن يريدوا أن يغدوك فإن حسبك الله هو الذي أيدك بنصره وبالمؤمنين وألف بين قلوبهم لا أمكت ما بالأرض جميعا ما ألفت بين قلوبهم ولكن الله ألف بينهم إنه عزيز حكيم يا أيها النبي حسبك الله ومن اتبعك من المؤمنين إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم صدق الله العظيم طويلنا حياة جمالنا إلهي يا بالخير مزمن سليمان سيدنا رسول الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والآتي لما سبق نادر الحق بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقدار العظيم. هديت مني لك يا رسول الله صلى الله عليه وسلم. أكي الله أكبر. أي النبي ومحمد صلى الله عليه وسلم. عليكم يا الله أتي أنوي كوبا شيخ حمد تجاني رضي الله تعالى عنه. كوبا مولانا شيخ الحاجي إبراهيم النياز ياس رضي الله تعالى عنه. كوبا باوا شيخ أبو بكر الصديق المسكين بالله صاحب الإدراك رضي الله تعالى عنه. كوبا باوا صاحب ولايات الكبرى فضيلة الشيخ هادم عبد الله العلوري تجمده الله برحمته آمين. كوابا ومرحوم مفتي الكبير دكتور الأعلى فضيلة الشيخ كمال الدين الهدبي رحمة الله عليه. Ọlọ́run masa báwa yọ́nú sí gbogbo wọn. Àmín. Ọlọ́run wọlé àwọn bàbá tí a dárúkọ tí wọ́n wáyé tí wọ́n ṣayére tí wọ́n sì fi orí pa dáadáa tí wọ́n fi lélẹ̀ láyé. Ọlọ́run mọ́sá bá gbàgbọ́ wọn o. Àmín. Ọlọ́run mọ́sá wọlé àwọn bàbá wa ọba ìlú Ìlọrin àti gbogbo agbègbè rẹ̀. Séèwù. Bàbọ̀n. ẹlẹ́kùn àtúnjà bẹ̀ lẹ́ẹ̀kan sí i. Séèwù. kátó bẹ̀ lẹ́ẹ̀kan sí i. Séèwù. Ọlọ́run mọ́sá bá fi wọn láyà balẹ̀. Àmín. àtàwọn àti gbogbo tí ń jẹ́ àwọn. Àmín. látọ̀rọ̀ bàbá wa ìmáàmù àgbà bàbá ìmáàmù malé ajánásì ní rọ́bà náà ní gbogbo àwọn balógun Ọlọ́run. bàbá ìmáàmù gàmbàrí Ọlọ́run sábà dùn tí wọn. Àmín. mo fi ti àwọn bàbá yìí mo fi kí gọ́fúnà wa níjòkó Adamallahu hayatahu. alhaji wa Abdul Fattah Ahmad Adamallahu hayatahu. tásùn wà níbí Ọlọ́run
mọ́sá àṣùwọ̀n pẹ̀lẹ́pẹ̀lẹ́. àmín. aṣọ ẹ̀ńtọ́ wa represent wọn alhaji wa Lukman Adam ọlọ́run wọlé bàbá wa Sheikh Adam níwájú ọlọ́run mọ́sá bá wà pẹ̀lú yín. àmín bàbá. àmín. bákan náà mo kí sẹ́nitọ́ wa alhaji wa Bukola Saraki. fisahullah. èèyàn ọmọ èèyàn. ayakumullah. ọlọ́run mọ́sá jẹ́ kí a rí wọn pẹ́. àmín. tí aṣojú wọn wà níbí bákan náà. Alhaji Yunus Abdulrahman. àwọn bá wa Alhaji Yunus Abdulrahman ọlọ́run mọ́sá jẹ́ ká rí yín pẹ́. àmín. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. àmín. alibarika ọlá àwọn afa. àmín. bọ́kísẹ́ amanu ní bàbá wa alápánsánpá ọlọ́run bá a dúró tì wọ́n. àmín. mo á kí bàbá wa ìsàfà tún wá ṣe sàmárì tún ṣe olówó tún ṣe ọlọ́lá. ayadakumullah bi nasri. nítorí bàbá tó bí wọn àáfàá ni ayakumullah. bàbá tó bí wọn ẹni ọlọ́run ni allah. bàbá tó bí wọn aráyísá ni allah. ọlọ́run sì láwọn ọmọ ẹni rí wọ́n mọ̀ sẹ́kù àwọn ẹni dáadáa náà ni bàbá wa ọba àbú adamallahu hayatahu. Suhaib ọlọ́run mọ́sàbá dútì yìí àmín. alibarikọ́lá àwọn ẹni ọlọ́run àmín. alibarikọ́lá àwọn afa. àmín. mo á kí àwọn alhaji wa ẹni ọwọ́ ẹni tó gbóyà bá ti sọ lóko ni a sì rà pẹ̀lú kọ́ náà lárẹ̀ allah. bàbá wa alhaji wa Suleiman Maja adamallahu hayatahu. kọ̀ wọ́pọ̀ nínú ẹni tọ́lọ́wọ́ ó ní ọmọ ayẹ wọ́n ní nǹkan mẹ́ta ni ò sí fọkànbalẹ̀ sí allah. ọ̀kan nú ẹlẹ́mí kò sí garanti fẹ́nìkan pé ó dàgbà ẹni bàbá rẹ̀ lágbà ni allah. tó bá wọ ọlọ́run tó bá ní kó dàgbà ni kò sí nǹkan téèyàn fi dàgbà ọlọ́run ló ní allah. ẹ̀mí ò sí fọkànbalẹ̀ sí ọkàn jíjọ́ kan lọ́ọ̀bà rẹ̀ lálàjì àgbà. la ilaha illallah. ẹlẹ́ẹ̀kejì ọlọ́run sí fọkànbalẹ̀ sí allah. òun kàn wá kí ọ kó sì dágbére ni la ilaha illallah. àánú ọlọ́run dáadáa sàrà ní fi dó tini dalẹ̀. la ilaha illallah. ẹ̀kẹta lóbìnrin ọmọ mmalẹ̀ jara yín ni ló fi bá a pé ọmọ darúgbó lè rẹ̀ allah. akbar. kọ́ wà kẹrin tó o bá ti gírídì tó ọjọ́ ọmọlúàbí tó ọmọ kínní di ọmọ kí yíyáwó gbogbo ní ìwà lọ nísìnyí. allah. àjọ Suleiman Maja ọlọ́run ti ní ọmọ ẹ̀yìn bọ̀ ti pẹ́ ó kọ́ náà ti pẹ́ létí allah. ìgbà ti kọjá ẹlòmíì la ilaha illallah. ọba tí ò ní bọ̀ kọjá yín èrò ọlọ́run lórí yín tẹ́ fi ń rí i ṣe ọlọ́mọdé sámọ̀jẹ tí o. àmín baba. alibarika ọlá àwọn ẹni ọlọ́run. àmín. àwọn anadibu àti wọn wà ń bí mo káwọn náà o ìyàwó ànákò mo káwọn náà gbogbo ẹ̀yin jàǹkàjàǹkà tí wọn mú kí wọn á kí àwọn alájí wa délébi gọrẹ. fisahullah. àmín. ọlọ́run mọ́sá wọlé àwọn àbá tí wọ́n tara wọn jáde àfa àbí gọrẹ àgbà àwọn ọmọ àhàlàlí nu ọlọ́run mọ́sá wọlé lọ́wọ́ mọ́sá tọ́jú gbogbo yín. àmín. ẹ̀yin tẹ́ wá sojú wọn tẹ́ ṣe ribiribi fọlọ́run alájí wa Túnjí Àjànàkú àwọn alhaji wa Abdullahi Goga ọlọ́run bá tọ́jú ẹ̀yin náà ó dúró ti gbogbo yín ẹ̀yin gbogbo tí ń jẹ́ fàárì Ìlọrin pátápátá láì yọ ẹnìkankan lẹ̀ ayakumullah. ọlọ́mọsàbà dúró tì yín. àmín. wọ́n á kí ẹ̀yin tẹ́ múlẹ̀ tọ́lọ́hún ayakumullah. tọ́lọ́ ń gbọ́rọ̀ lérí ààrẹ lẹ́yìn ààrẹ àwọn atọ́lọ́hún tó fi tirẹ̀ àwọn màláíkà ni lẹ́yìn àwọn màláíkà àwọn àfáà ló tún fi tirẹ̀. ayakumullah. oníṣẹ́ Allahu annahu la ilaha illa huwa wal malaikatu wa ulul ilmi qa'ima bil qist. òun ni ó fi rí i pé mọ̀ọ́sábà máa ń sọ pé gbogbo kò tẹ́lẹ̀ abámúláyé sáṣẹ dáadáa ń bẹ̀. àwọn kan náà lọ́lọ́ ní ká yọ iye tí ọ̀yẹ́ wọn tí wọ́n sì fi kú àwọn àfáà nìkan ni.
ó lè rí fọ́mà alájí àgbà Allah. fọ́mà ṣe Adam Allah. fọ́mà ga ò ní rí àmọ́ ó rí fọ́mà gọ́vnà bẹ́ẹ̀ni fọ́mà president La ilaha. fọ́mà commissioner Allah. wẹ́ẹ́ fọ́mà àmọ́ máa ń kọ́ntínú ni. ọgbẹ́ ẹ̀yin bàbá àbátẹ́wájà fà tí ò sí fọ́mà lọ́rọ̀ yín. bẹ̀rẹ̀ látẹ̀rí bàbá wa Imam Aluri àbísọ̀ Allah bàbá wa Halifa ayé Allah ta'ala ni. àwọn àlùfáà wa Sheikh Abdul Mumin madame Allah hayata kulmọ́nù. bàbá mi masa ni bàbá ìmáàmù eléré ẹgbẹ́ ẹ̀ka gbogbo ẹ̀yin àfáà tẹ wà ń bẹ̀ ọlọ́mọsàbà dúró tì yín gbogbo ẹ̀yin àwọn díò ní tẹ́jára wọ́ọ̀dù tí ọlọ́run fò níyẹ ọba tó fi yín hàn ọlọ́mọtẹ̀yìn rí Àmín. àwọn bàbá wa tí wọ́n wà níwájú mi ọlọ́mọtàjẹ́ parí yín pẹ́ Àmín. bákọ́lá àwọn ẹni gbogbo ẹ̀yin amúmi ní ọlọ́mọ adó tì yín Àmín. gbogbo ẹ̀yin olùfẹ́ ọlọ́run bí kíbi tó kálukú ti wá ọlọ́run bá wà pẹ̀lú yín Àmín. ẹ̀rọ àlọ́kùnrin lóbìnrin bàbá wa Magadi Ògìdì Ayakumullah. ọlọ́mọsàjà rí bàbá pẹ́ aminu. jama alọ́kùnrin lóbìnrin salamullahi aleykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. antaya sidiku ya mustanadi innani ya lahanta maksadi usbi aidi lelehula ya sahidi ya sayyidi. watasahadini ana aluwatedi wátàdí. kọ́ńtàmí síkìhìnà tàràmà balabi ànkàyàmí síkìnù sẹ́yìn tọ́labi. angaya miskinu ṣẹ́yìn dọ́làbí. ya babakiri ya babakiri. ya babakiri aleka sikọti látàdání lẹ́lẹ́hàdì ayé òrùwàtí. mọ́wàtí. ẹnà òyàm yẹ̀sìn dúnà òlì. kárùkùnlọ́. sayihumma amala almurabbin fasali intaji fuhani ila mimani harumu isimu kamima terumu alami naru haribi asihatili humami waihali inlam tekununi amin ni'am. kiburijala kifrijalan. kiburijala innahum fi sura وهناك لكهم هم لسوريات أنشيه بالغ دعواتي nawati. غير واني كم هي قدواتي kúrò. مصطفى ياسين يكون وصلي أمدان فاسي اتجاني هبالي فبكالي أبي فيدتنا abul fayda. وغزالي صاحب الهجاتنا kárùkùnlọ́. فافتحوا لي بابا iftahu el baba. فافتحوا لي بابا فادخلوا بكم لأسيرا في الغد هياكم أزكي اللهم إلهي بالرضا على طريق المسكين شيء مرتدى. وكذا فاروقنا يا ربنا يا رب. ما ألوري هذا ملوزواتنا سواتنا. وسلام الله دوما سر ودال نبي عازمي حمدا. وكل الحمد لله طال الله بقاء. وسلام على عباده الذين اصطفى الله خير أما يشركون وقل الحمد لله وسلام على عباده الذين اصطفى الله خير عما يشركون. ربي أوصيني أن اذكرني متك الذي أنعمت علي وعلى والدي وهني حمل صالحا تريده وهدهلني برحمتك في عبادك الصالحين. ربي أوصني أن يشكرني نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل
صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين. وقالوا الحمد لله الذي أذهبنا الحزن إن ربنا لغفور شكور. وقالوا الحمد لله الذي أصاب عنا الحسن إن ربنا لغفور شكور. وقل ربي أدعني مدعى صدقين وارجني مخرج صدقين واجعلني من لدنك سلطانا نصيرا. وقل ربي أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. أكي الله. الله أكبر. àlékún yọnu ọlọ́run àtàánú ọlọ́run ọba kọ́ba àwọn ẹni ọlọ́run ọba tí wọ́n ti lọ. Anakumullah. gbogbo àwọn tí wọ́n wá ṣiṣẹ́ Islam àwọn tí wọ́n wá ṣiṣẹ́ bóni ṣe rí bẹ́ẹ̀ látòrí anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. anabi Musa anabi Isa alayhi salam. ọ̀dẹ̀rẹ̀ anabi Ibrahim àti Nuhu ọlọ́mọṣà yà fi wọn. alayhi salam. gbogbo àwọn sahaba tí wọ́n ran anabi lọ́wọ́ tí wọ́n jọ ṣiṣẹ́ Islamu ridwanullahi alayhim. ó fi dórí àwọn haima imaamu Maliki imaamu Zafihi imaamu Hanafi àti Hamadu ọmọ Hanbala ọlọ́mọṣàbà yọ́nú sí wọn ó fi wá dórí àwọn ẹni rere tí wọ́n gbaṣẹ́ fún wọn àwọn àfa ńláńlá tí wọ́n ti ṣe ẹ̀sìn náà ìmúdọ̀dọ̀ baba Sheikh Halimi àti gbogbo àwọn tó ràn wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ Ọlọ́run ó fi ń dé àyè kọ̀ọ̀kan ó fi dọ̀dọ̀ baba Sheikh Adam baba wa Sheikh Kamaludin Al-Hadabi tọ́jà pé àwọn méjì yìí ni wọ́n gbẹ̀yìn àwọn ẹni rere nínú àwọn ẹni Ọlọ́run ọba tí wọ́n ti lọ Ọlọ́run wá fún àwọn méjèèjì Ọlọ́run fi wọ́n yọrí sí àwọn ẹni wájú Ọlọ́run mọ́sá àyẹ̀yọ́nu sí wọn. nínú àwọn tí wọ́n wá lọ bẹ́ẹ̀ tí wọ́n lo Ìlọrin inú àwọn àfáà Mọ̀lánà Sheikh Adam níjọ́ tí wọ́n fẹ́ pìtàn lọ́rin tí wọ́n ń pe tírà náà ní lamaatun alibalori wọ́n fi sọ̀rọ̀ àwọn àfáà tí ń bẹ nílọrin wọ́n wá pín wọn sí mẹ́ta tọ́bákà mẹ́ta ni wọ́n pín wọn sí àwọn nǹkan jó ní mímọ́ àwọn nǹkan jó wáàsí àwọn nǹkan jẹ́ ẹlẹ́sìn bàbá wa Alhaji Alore Ọlọ́run mọ́sá yọ́nú sí wọn àfa sàǹsàn ni bàbá náà wàlẹ́ Ọlọ́run sí ní nítorí mo gbọ́rọ̀ bàbá náà púpọ̀ lẹ́nu bàbá tó bí mi ẹni tí Ọlọ́run dámọ̀ Alhaji Alore tóun náà dọ́lọ̀ mọ̀ àwọn tí wọ́n máa sọ fọlọ́run pé mo ti fẹ́ kó o ṣe nìyí bàbá náà sì lo karama pípọ̀ láyé gbogbo ẹni bá ti wá fàyè ṣètò Ọlọ́run tó ní mọ́ni amílà sọ̀líhà mi. nakari ọba wàhùwà mùmínú balanu ìyànà hayatan tayyibatan. wàlá najisi àná àdìrà omi àṣàní máa gànú àmàlú. ọlọ́run ẹni tó bá wáyé. nani amila salihan min dhakarin aw untha. ọwọ́ wáyé ńgbà tó délé ayé wá fàyè ṣe dáadáa ó ṣe dáadáa fọlọ́hún min dhakarin wa untha ọlọ́run ní ìbájọ́kùnrin ni àbí ìbájọ́bìnrin ni. wa huwa mu'minun. ọlọ́run ní èèyàn sánsánù lọ́dọ̀ wa àwọn mùmíní nìyẹn. falanuhyiyannahu hayatan tayyibatan. ọlọ́run ní tí wọ́n bá ń bẹ láyé wọ́n lu ayé rẹ ni gbogbo ẹni tó bá máa gbà tí bàbá wa lórí ń bẹ láyé gbogbo ẹni bá bá ẹni tí ọba tàn tó bá rọba àtàwọn tó sojú wọn bí bàbá náà ṣe lọ ayé ọmọ yìí pé hayatan tayyibatan. ẹ̀mí tó dé àwọn lò.
bàbá tó bí mi wọ́n níjọ́ kan àwọn wà lọ́dọ̀ Alhaji Alore wọ́n wá ń lọ kírun ní masáàsì màálù wá já àwọn màálù tí máa ń yẹ hànà dáadáa ni ọwọ́ ajá wọn bọ̀ fún kálukú wa ń tilẹ̀kùn lé ẹ̀ àwọn tó tẹ̀ lára Alhaji Alore náà pé Alhaji bàbá ń lọ wọ́n ní màálù yìí sì ń bọ̀ arẹ́tí ń bá bọ̀ bọ́ bá kàyàn yọ kàyàn pa ni àwọn bàbá dáàdi wa ń sọ Alhaji Alore kan wẹ̀yìn lẹ́ẹ̀kan náà báyìí ojú tójú wọn àtọ́jú màálù jọ ṣe déédéé màálù sì ń gbọ̀n. wọ́n bá sọ fáwọn yẹn pé ẹmu kọ́mọkùn jí fà àwọn ti sin lọ́hùn dépò pé ẹnu wọn ti dàsẹ́ ara wọn ti dàsẹ́ ọwọ́ wọn ti dàsẹ́ tọ́lọ̀ sọ pé bẹ́rù kan bá súnmọ́ mi lẹ́yìn ìgbà tó súnmọ́ ọ̀rọ̀ yẹn wá tán tọ́wọ́ súnmọ́ mi pẹ̀lú náfìlà àtá uhibbahu. sẹ́mi ọlọ́run bá fi wá fẹ́ràn rẹ̀. wa idha babitu kuntu lahu sama alladhi yasma'u bihi. ọlọ́run ní bá ń gbọ́ nǹkan etí ẹ̀ kí fi ń gbọ́ ọmọ etí ọmọ ọlọ́run ní fi ń gbọ́. wa basarahu alladhi yabsuru bihi. ìtọ́ bá fojú ní ojú ẹ̀ kí fi ń rí mọ́ ojú èmi ọlọ́run ọba ní fi ń rí. wa yadahu allati yabtishu bihi. ọwọ́ tó bá fi mú nǹkan wẹ̀ kọ́ máa ti dọ̀wọ́ èmi ọlọ́run. wa rijlihi allati yamshi bihi. ẹsẹ̀ tí ń rìn. yamshi biha tamshi biha. ẹsẹ̀ rẹ̀ kí fi rìn mọ́ ẹsẹ̀ mi ọlọ́run ni. wala in salani la'utiyannahu. ọlọ́run ní tó bá fi lè bí mi ní nǹkan àfàìbí mi ìfún ni ti fẹ́. wala in istazani la'u'izannahu. ọlọ́run ní wọ́n bá ti sáàdì mi pa nǹkan kan àfi kémi ọlọ́run ó sọ bí nǹkan náà. ọlọ́run ti fi wọ́n ti rúpò bẹ́ẹ̀. àyàtà tí wọ́n lọ àyàtà tọ̀ yí bá ọlọ́run ní. wala najziyannahu ajrahu bi ahsani ma kanu ya'malun. ọlọ́run ní àfẹ̀yìnpẹ̀yìndá wọn gbogbo òní sẹ̀sán tí wọ́n ṣe fún wọn àfẹ̀yìnpẹ̀yìndá wọn máa wo gbogbo àwọn ọmọ Ìlọrin tó ń dárí òní tó o bá lọ wò pilẹ̀ wọn gbogbo bàbá wọn ti fara gbolẹ̀ fún wọn wọn sin ọlọ́run sísun náà ń kọjá sí pé kódà wọn ò béèrè kankan lọ́dọ̀ ọlọ́run kò sí nǹkan kan lọ wọn àmọ́ wọn ń kó ájírù wọn ẹ̀san wọn ni wọ́n ń kó fáwọn ọmọ wọn pé àwọn bàbá yín ní dáadáa ńlẹ̀ lọ́dọ̀ wa ń bí yìí. fi rijalun yuhibbuna yatatahharu. ibi tó jẹ́ pé àwọn àdìjálù àwọn èèyàn sáńsá wọn wà ń bẹ́ẹ̀ tí wọ́n ń ṣe mímọ́. wallahu yuhibbul mutahhirin. ọlọ́ni wàláwù ìbòlẹ̀ al-mutahhirin. al-mutahhirin. èmi aláwọ̀ bá mọ fẹ́ràn gbogbo àwọn tó bá ń ṣe mímọ́. afaman assasa bunyanahu ala taqwa minallahi wa ridwanin khayrun amman assasa bunyanahu ala shafa jurufin nari. ọlọ́run tó fi wéra wọn ní èyí tá a kọ́ tá a ìbẹ̀rẹ̀ ọlọ́run gbélé èyí tá a kọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run la fi dálẹ̀ èyí tá a kọ́ tá a ìbẹ̀rẹ̀ ọlọ́run ọba máa tó fi wé ìtọ́ ẹ pé wọ́n máa ṣe ti bèbè náà ni. banihara bi jahannama wallahu la yahdi qawman zalimin. la yazalu bunyanuhum alladhi banaw ribatan fi qulubihim. ọlọ́run wa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi látara pé mọ́sálásí ni tẹ́ ẹ bá fẹ́ kọ́ ìta torí ẹ̀ kọ́ òun ni ta alufu kéésì tafaruk òun sì ni amnu wa salama kéésì ti arimu méjèèjì lọ́rọ̀ ti papọ̀ nù ayé àwọn ẹ̀ lè kọ́ mọ́sálásí ló kẹ́ni káwọn èèyàn kí yẹlẹyẹlẹ ó sì gbọ́dọ̀ kọ́ mọ́sálásí ní tìtorí láti nítorí ogun ó kọ́ mọ́sálásí nítorí amnu wa salama ọlọ́run wájú oyè wa bẹ́ẹ̀ ọlọ́run sẹ̀sẹ̀ wá sọ̀rọ̀ kí màtí mọ́sálásí wá ní báwo ni mọ́sálásí fáàlù lọ́dọ̀ ọlọ́run ọba tó fífáàlù mọ́sálásí lọ́dọ̀ ọlọ́run tó bá lọ́wọ́ ní Al-Qur'an àwọn kankan bẹ tí ọlọ́run sọ yí pé intafi ṣe fìdáwù rẹ̀ capsule fìdá intafi ní capsule fìdá òun ni pé òkè kí ni ìtanà irú ẹ̀ lọ́sẹ̀rẹ̀ sáà nàbì Ismail wọ́n fẹ́ pa ni aleyhi salatu wa salam nígbà tó lọ́wọ́ wá fẹ́ ká nàbì Ibrahim ọ̀pá mọ́ ọlọ́run wá ní ó ṣe tana Ismaila kí ló ní ó fi ṣe tana rẹ̀ ọlọ́run sọ yìí pé ìgbà tí Ibrahim sọ pé rọ́bì abúlé. mina salihina baba sharina kubi gulamin alim. gulamin alim ọlọ́run wá fún ní ẹjọ́ pọ̀ mẹ́yẹ ó fún ní Ismail
ọlọ́run wá ṣàdéhùn fún emo fún ọ ó sì fún mi padà ìgbà tí Ibrahim wá gbàgbé ọlọ́run wá ara létí pé mo ló fún mi nì Ibrahim wá fẹ́ máa ṣe ọlọ́run tí wọ́n wá mú Ismaili lọ́wọ́ ìwọ́n mú lọ́bi tí ó ti pa ìgbà tí Ismaili àti bàbá rẹ̀ tí wọ́n ti sẹ̀límà wọ́n jupájú sẹ́lẹ̀ pọ̀lọ́ wọ́n wá débi tó ti fẹ́ pa Ismaila. Ọlọ́run wá ní wọ Ibrahima. kọ́dí sọ̀dá kìtà rúkúyà. Ọlọ́run lálàtọ̀ láti sẹ́. iná kadhalika najzil muhsinina. Bẹ́ẹ̀ bá ọba ṣe máa ṣe fáwọn ẹni rẹ̀ nìyà. inna hadha lawal bala'ul mubin. Ọlọ́run nílé àdánwò tó tóbi ní jẹ́ fẹ́. wa fadaynahu bisibhin azim. Ọlọ́run ní kí Ismail ọmọ lọlé fadaynahum bisibhin azim. Ọlọ́run lágbo ní kò fi rọ́pò rẹ̀. Bẹ́ẹ̀ náà ni apá múta àmẹ́dà àmàmà pa ni ọlọ́run náà bá máa pa yẹn yọ wọ̀ náà àmọ́ tó ọba máa pa tó bá ṣèèṣì. radiyatun musallamatun ila aliya. ọlọ́run ní ọ̀sán tánà fìdáwù kọ́hún fídíà lórí kò ṣe fàdíyàtun musallamatan ala aliya bí kálí yẹn ọ̀sán wẹ̀rí ọmọ àsán tánà fáwọn ará alẹ́ ẹ̀mí ló sì bọ́. Ismaila ẹ̀mí ló fẹ́ bọ́ lọ́lọ́run wọn fà gbòòrò kó wá wo ntọ́nà wá fi ṣe fìdáwù mọ́sálásí ntọ́nà fi dáàbò bò mọ́sálásí èèyàn ni fúnra ọlọ́run ló sọ pé èèyàn ni mo fi dìfẹ́ǹdì mọ́sálásí láyà tí a kélé kárí pé wà lọ́ọ́lá ni. wàlọ́ọ̀lá dabullahi nasa ba'dahum bibadi. ọlọ́run ní kí amúnáàrún yóò gbéra wọn dìde ní. lahudimati sawami. kí wọ́n wá kọjú síra wọn káwọn apá kan ọmọ apá kan àwọn apá kan kí wọ́n fèsì ara wọn ọlọ́run tí ì bá pé mo gbé wọn dìde ní lahudimati sawami. ọlọ́run níbi tọ́jẹ́ lè jọ́sìn àtọ̀wámíù ọlọ́run ní wọ́n wo wàbíyà. ọlọ́run nílé ìjọsìn tí ń jẹ́ bí àwọn wọ́wọ́ salawatun. ọlọ́run ní sàlàwátù ilé ìjọsìn tí wọ́n ti ṣàdúrà lọ́dọ̀ àwọn kírísítẹ́nì ọlọ́run ní wọ́wọ́. wa masajidu yuzkaru fiha ismullahi kathira. bẹ́ẹ̀ ni masáàjì tẹ̀ ti dárúkọ ọlọ́run ọlọ́run yà kó gbà àwọn èèyàn náà ronú pé ọ̀yá ẹ takora yín ẹ máa para yín ẹ fèsì ara yín ọlọ́run ní masáàjì wọn bá sì dùn sọ yẹ ibi tí masáàjì pàtàkì dé lọ́dọ̀ ọlọ́run àwọn èèyàn lọ́lọ́run lò kí masáàsì ó lè ṣẹ́kù masáàsì wa ga jura wọn lọ báwo ni masáàsì ṣe lọ́la jura wọn lọ ọlá tí masáàsì tó ní jura wọn lọ masjidil bedatik masjidil haram masjidil kuba masjidil nabi masáàsì mẹ́tẹ̀ẹ̀ta yìí masjidil haram òun lọ́la kó òun lọ kọ́kọ́ dé. Masjidil Kuba kilo fún lọ́lá ọ̀hún táyì Masjidil ọ̀sẹ̀ Masjidil Aqsa Jerusalem kilo fún Masjidil Aqsa lọ́lá ìka tó fún lọ́lá ń padà bọ̀ wá bẹ́ẹ̀ kilo fún masalasi anabi Muhammad lọ́lá sallallahu alaihi wasallam ìtò fún masalasi anabi lọ́lá òun ni wujudu anabi gangan tá anabi sọ pé tó o bá kiri bẹ́ẹ̀ tí masalasi bẹ́ẹ̀ tí àti kìtọ́ ọba ká ìyá bẹ́ẹ̀ ọgọ́rùn-ún ládàá lónìí tọba kaila ní Masjidil Aqsa wà ní ọgọ́rùn-ún 1000 ládá ní Masjidil Haram ó ní 500 Masjidil Aqsa wà ní 250 ní Masjidil Anabi kí ló wá jẹ́ kí Jerusalem Masjidil Aqsa kí ló wá jẹ́ lọ́lá ibi tí wàá sọ ọ̀rọ̀ pọ̀ mọ́nu ìtọ́wájú ọlọ́lá lọ́lọ́run wá sọ pé subhanallazi asra. bi abdihi laylan minal masjidil harami ilal masjidil aqsa. alladhi barakna lahu linuriyahu min ayatina innahu huwas sami'ul basir. ìtọ́jà kí masjidil aqsa kọ́lọ́lá lọ́lọ́run sọ fún àná Muhammad pé. subhanalladhi asra bi abdihi laylan minal masjidil mi máa ń fọba wo ọba tó mọ́rú ẹ̀rìn. minal masjidil laylan minal masjidil ní òru kan nínú òru tọ́lọ̀ múrin mi masjidil harami ila masjidil aqsa ọlọ́múrin láti masjidil harami masjidil harami tí ń jẹ́ Baitul Atiqi ó lè mẹ́rọ̀ hàn ọba mọ̀mọ́ lọ sí masjidil aqsa tí ń jẹ́ Jerusalem alladhi barakna lahu ìmọ̀fẹ́ lónìí
ó ní barakina awlaw ní àyèwò àyètọ́já sí pé awlaw gbogbo agbègbè rẹ̀ barakina alibarika ike kí ni alibarika náà àwọn anabi Ọlọ́run tí wọ́n pọ̀ ń bẹ lọ́lọ́run fún àṣì ní pèlè alibarika ọ̀pọ̀lọpọ̀ àwọn anabi Ọlọ́run ni wọ́n sùn bẹ òun ni barakina awlaw ní ti jásí pé mọ́sáàsì tá a bá kọ́ ní Ìlọrin ò lè fi wé mọ́sáàsì ìlú kan láyé ibi tó ti mú wa ní àyà ní Al-Qur'ani yìí pé barakina awlaw tàbí àǹtí mi lè sọ pé ìtọ́jú kí masjid àtisọ́lá àlùbáríkà ni pé barakina awlaw gbogbo agbègbè rẹ̀ báyìí àwọn ànábì Ọlọ́run ni wọ́n sùn síbẹ̀ gbogbo agbègbè ìlú Ìlọrin ta ló sùn bẹ́ẹ̀ àwọn wàlí Ọlọ́run òun ni ó furu masalasi ti baba wa alájà lóore yìí lọ́la lérí masalasi mi wọ́n lè kọ́ masalasi níbò mi àgbàládá bàbá kọ́ tọ́lọ́lọ́ náà sọ pé masalasi ní láàdá àyàkó ní láàdá padà sí tó bá lọ́wọ́ gbẹ̀yìn ẹbí tó ti wọ́n bọ̀ náà ni. yasalu bunyanuhum alladhi banaw ribatan bi qulubihim la taqta qulubuhum wallahu alimun hakim. ó ti dẹbi ni ma fẹ́ lò. inna Allah. ó lè ní Ọlọ́run bí tí mo lọ́nu. ishtara minal mu'minina anfusahum. ọ̀rọ̀ masalasi Ọlọ́run bá bọ̀ ni o. ó lè ní Ọlọ́run istra minal mu'minina anfusahum. Ọlọ́run ní mọ̀ràn ẹ̀lẹ́ àwọn mùmíní. wa amwalahum. mọ̀ràn owó wọn. bi anna lahumul jannata. ayé jannata ìlọ́jà nàbí ọmọ àdìsí wa pé máa ń bà ní. lillahi baytan banallahu lahu baytan fil jannati. ebe tẹ́ ẹ báyìí ma masalasi fọlọ́hún láyé yìí Ọlọ́run ó sì máa lè kàfúrà àlìjánnà ní tìtorí pé kíni inú ẹni tí ó yẹ kó dáná láyé tọ́lọ́hún sànù parí olówó ni àmọ́ fúnra ẹ̀ lọ́fọwọ́ fọ́nà fúnra ẹ̀ lọ́fọwọ́ fọ́nà wọ́n ní kò sí ìtò burú jáì tó ìran tí wọ́n rí sí ọ tí wọ́n ní òní sàrà sọ pé tiẹ̀ bọ́ọ̀lù àbí wọn náà lórí nàìjíríà rẹ lọ lálẹ́ ó sì rí i pé wọ́n ń káfà ní ọ̀tá rẹ̀ òun kú ọwọ́ sátọ̀ àwọn afá lọ pé ẹgbàá wọn ní òní sàrà wọ́n sọ fún ọpọlọjọ tó nù wọ́n ní òní tànà bẹ̀tẹ̀ yìí bá ti ní sàrà ọkọ̀ sí alihamudulilayi ìtọ́ bá mọ́lọ́hún tó fún yàrá owó ó ti kẹ́ parí bọ́ bá wọná fún rẹ̀ lọ́fọ̀ọ́ fà torí ìtọ́ mọ́lọ́hún tó sọ yìí pé alimalu mali olówó mi owó mi ọlọ́run lèmi ni mo ní ẹ̀yin kẹ́ ní. wali jannatu jannati. àlìjẹ́nà èmi ọlọ́run náà mo sì ní. fashtaru jannati bimali. ọlọ́run ní owó tí mo gbé fún yín ẹ fi ra àlìjẹ́nà ẹ fowó yín ẹ fi ra àlìjẹ́nà anabi tó bá jọ pé àlìkìyàmà kò sẹ́ni tí ọlọ́run wájú ọlọ́run wọn wá anabi wọn wá bí ọmọ nìyẹn dún wájú ọlọ́run wá ní nǹkan mẹ́rin tó fẹ́ bí ọ àkọ́kọ́ tí ọkọ̀kọ́ bí ọ àìní umuri yìí fi máa fúnná. yóò bí ọ nípa ẹ̀mí kílẹ̀ mi rẹ̀ tán sí ọlọ́run ni mo fẹ́ mọ̀. wà á sábàbí fi máa bùlá. wọ́n dán odùn rí odùn wo oṣù wa gbó odi kan gẹ́rẹ́ kí ni tí ọ̀dọ́ rẹ tọ́ da àwọn kí ló gbólé lérí ọlọ́run ni mo fẹ́ mọ̀. wà á ní ilimi mọ́sámílábì. ọlọ́run wa kò ní ní mà ibẹ̀ mo fún ẹ ní mà o sì ní mà kí ló fi mọ̀ ṣe ọlọ́run fẹ́ mọ̀. wà á mọ̀ lìhí mini ẹ̀yìnà kíta sábà ó àfihàn àǹfààkọ̀ ó. ọlọ́run wa bí olówó léèrè ibo ló ti rí igbó orí tán báwo ló ṣe náà ibi wàhálà wà nù ọmọ gbọ́pọ̀ oríṣẹ́. mini àyìnà kíta sábà ó. anabi lọ́rọ̀ wọn sọ pé ibo ló ti kó o jọ. wà fi máa àǹfààkọ̀ ó. wọ́n fi máa àǹfààkà ó. ibo ló wá náwó náà sí báwo ló ṣe náà. báwo lè yẹ ṣe náà ni pé tí wọ́n bá pè ọ́ síwájú ṣe eré tọ́lọ́hún lọ́jọ́ nù mí ò lónìí ètò gbogbo àwọn bàbá tá a ní dáadáa tí wọ́n ṣe fọlọ́hún ọkùn wa lé nílọrin kí wọ́n pè wá sí nǹkan ẹ̀sìn báyìí ká máa wá taka kò yẹlu mi o òní nínú mi dùn parí
àwọn wa kan bẹ tá a wù lọ́rùn yìí ìwọ Ọlọ́run àfọlámọ́ ni àfi ká ti padà mbẹ ọba lọ bí wòlímọ̀ ojúmọ́ tì mí ni wọ́n jòkó bí wòlímọ̀ bí igi wọ́n wà ní lágbájá ọmọ 2000 wá ẹni wọ́n wí èèyàn ní o. wọ́n ní commissioner of kínní kan wọ́n ní 2000. sábì commissioner lè mi ò mọ̀ kọ́ ẹ̀ wọ́n ní lágbájá ọmọ 5000 wá. honorable kínní kan wọ́n ní 25. lágbájá ọmọ 10,000 wá. tòsí ni ìwọ ọmọdé Ọlọ́run ni ọmọdé Ọlọ́run sọlọ nílé mọ́sálópé nílé wọn dára fàtún lé Ọlọ́run tó sì ń bà ná owó míì síbẹ̀ ń tójú yìí ń lọ àwọn tí wọ́n bá gbé sí Ọlọ́run dání lọ́yẹ̀ pé njọ́ tọ́lọ́run fẹ́ sọ̀rọ̀ sàká eré wọn ló ti bẹ̀rẹ̀ sàká pé ẹ bẹ̀rẹ̀ sàká pínpín kí mo fẹ́ fàyọ ní pé kájò kó bá irú ètò àdéhùn ló ní ìyọ́dà bẹ́ẹ̀ àṣedàdà tí fi ń jásí pé ìlú àfa làwà gbọ́dọ̀ má rí bẹ́ẹ̀ o. ìlú ẹ̀sìn làwà ìtọ́kàn wà làárọ̀ kéésì nǹkan mi làárọ̀ ìtọ́kàn wà gangan òun làárọ̀ àfihàn yìí pé yes ọmọ ẹlẹ́sìn ni wá àfihàn yìí pé ọmọ Ọlọ́run ni wá ẹni wá pàápàá ìdí gómìnà wa ṣe lọ́ọ̀yà Ọlọ́run yóò lè ṣe o sọ pé promise ni bàbá sì ṣe àwa yìí náà láwa sí i bẹ́ẹ̀ bá yìí ṣe bẹ́ẹ̀ lómi bá ṣe awìnjọ́ náà pé ó kàn promise ni kò ṣe nǹkan ká o tóra nẹ́bí sọ pé à ń tún sọ́ọ̀dá ńláyé fil ardi. nígbà yìí lẹ́ jẹ́rìí Ọlọ́run lórí ilẹ̀ irú èyí tí gómìnà ṣe ń wọ́n da pípọ̀ tí ọmọ àmọ́ ṣe àwọn kankan ní ìsìlámù tí ọ̀dà wọ́n ní mo bá ṣe ìfẹ́ àmọ́sálásí àwọn ẹlẹ́sìn kejì náà wà báwọn bá sì débẹ̀ wọn èwo ojú àwọn ọmọ ṣe fáwọn èèyàn tí wọn lọ ni wọn ò fẹ́ bá yín wò yí pé bàbá ṣe léyìí fún kírísítẹ́nì yìí mùsùlùmí náà ló kù tòun wọn ò mọ̀ dálẹ̀ lọ ni báwọn bá délé àná àwọn bàbá ṣàdúró léyìí fáwọn mọ́sálásí àwọn kírísítẹ́nì náà wà kó kù tàwọn náà owó rẹ ni ó ti bù fáwọn náà wọn máa bu tiwọn náà lọ kò lè tó léyìí wọn irú èyí tí gómìnà ṣe lónìí yóò dáa pípọ̀ Ọlọ́run bá sì fún gómìnà ṣe ló jẹ́ pé àwọn mítà tún gbà lọ́wọ́ wọn lẹ́gbàá gọ́fúnà lọ kè é burú tó bóun bá bá kọ́ mọ́sálásí ó mú pọ̀ ànábì àdámọ̀nù àwọn èyí tí wọ́n fún awẹ́ rẹ̀ ń ná ó mú pọ̀ Ibrahim náà àmọ́ fi rinú fèètì ẹ̀ kò tí ì sábúrú kankan ní eléyìí ìwà náà fọ́nà ń bá wọn ó kọ́nà lójú lọ́jẹ́ kọ́nà wọn máa wá sọ pé gbogbo ẹ̀yin tẹ́nẹ́ mi yín tẹ́nẹ́ wọ́n náà ni wọ́n máa. ọlọ́run àlìjẹ́nà ni mo fi lọ́wọ́ wọn owó tẹ ẹ ná fún mi lórí mọ́sálásí ẹ̀mí tẹ gbélé lórí mọ́sálásí táwọn kan kú nítorí pé kíni ọlọ́run olè ẹ̀sìtì náà wọ́n fi kú ọmọ yẹ àwọn tí wọ́n bá fa níbi jagun kí lè jọ́sìn yóò lè sẹ́kù náà ni àwọn kan máa náwó wọn fi tún ṣe ọlọ́run owó tẹ̀ nábẹ́ ẹ̀mí yín tẹ̀ nábẹ́ ọlọ́run mo rà á lọ́dọ̀ yín tí mo wá fi rà á lọ́dọ̀ yín àlìjẹ́nà ni mo fi rà ẹni bá ti kọ́ mọ́sálásí fẹ́mi ọlọ́run èmi náà mọ̀lẹ́ kan fún àlìjẹ́nà ẹni bá kú ní ti torí mọ́sálásí tó kú sójú ogun tó kú sójú jihadi ọlọ́run yóò báyìí rẹ̀ lọ́dọ̀ èmi ọlọ́run máa fún àlìjẹ́nà rà fún. yuqatiluna fi sabilillahi wayaqtuluna wayuqtaluna wa'dallahi haqqan fi tawrati wal injili wal qur'an adéhùn nínú àtúrà filinjil adéhùn nínú hijil wal qur'an qur'an adéhùn bẹ́ẹ̀ wà nù qur'an. wa man awfa bi ahdihi minallahi fastawshiru bibay'ikum alladhi bayantum bihi wa dhalika huwa al-fawzul azim. ọlọ́run kí n pàdé mu báyìí fún yàn irú àdéhùn báyìí tí mo bá fi pé fún yàn kọ́ máa dunnú pé tiẹ̀ ti dá gbogbo wa bá a ṣe ṣe pẹ̀lú ọlọ́run láyè yìí lónìí ó fi hàn nu yí pé àsọ̀tì àti jèrè èrè jẹ táwọn tá a torí wọn jòkó yìí táwọn jẹ bí àwọn alájẹ yà lórí báwọn bá sọ̀tì ni òní kú àwa náà wá ti ṣe ká lẹ́yìn nìyẹn kọ́lọ̀ wọn wọlé abẹ́ bàbá wa alájẹ yà lórí. ǹjẹ́ bá alájẹ yà lórí. ọlọ́run mọ́sá yà á fi wọn. ọlọ́run yà á fi wọn. ilé alájẹ yà lórí. ilé alájẹ yà lórí. nítorí ànábì lọ́sọ bẹ́ẹ̀ pé gbogbo ti bá bẹ́ẹ̀ ní bá faṣọ kọ́ sí àyèrè o. Allah. ilé bàbá wa lórí ilé mi nítorí àwọn bàbá wa bá wọn sí ń bẹ̀. ayadakumullahu bi nasri. ilé bàbá wa lórí ilé mi nínú àwọn afáàtọ́kọ wa ń ké wà nulẹ̀ ni. Allah.
èmi náà ìsàn pé àfọ olówó àwọn olówó lẹ́sìn wó lọ́wọ́ wọn Ayyadakumullahu wọ́n á bùn àwa ní àmọ́ ní èyí tí wọ́n bùn àwọn náà ọlọ́run ò ní kí wọ́n náà máa gbà kọ́ ọmọ náà tòní ó jẹ́ mi náà ó bu jama ní 250. àbálọ̀ ọ̀bùn jama ní 250. wasalaamu ala al-mursalin alhamdulilayi. Sulaiman bọ̀nà bá rògbè àìlá.